Ìlọrin èrò Ìlọrin o Ìlọrin Àfọ̀njá ẹnu dùn jù yọ àìdè òpó láyà yọ ọmọ ègbìnrin ọ̀tẹ̀ ọmọ òpó kanabiti ètí bẹ́ẹ̀ lálẹ́ ẹ̀dẹ̀ ọ̀yún òpó kanabiti ètí bẹ́ẹ̀ lálẹ́ ẹ̀dẹ̀ ọ̀yún òpó ògbọ̀rọ̀ wọ́n ní akọjú ẹ̀ síná iná ògbọ̀rọ̀ wọ́n ní akọjú ẹ̀ sómi omi ògbọ̀rọ̀ wọ́n ní àfikún ọtí tó lè wá ń kọ ẹja fífọ́ ọmọ alágídí ọmọ wo ní ògbọ̀rọ̀ èèlà Àfọ̀njá ọkọ̀jú ọmọ mọ́lílé wá sógun ogun náà ló jàjàjà tí ò padà bọ̀ wálé mọ́ Ìlọrin Àfọ̀njá ẹnu dùn jù yọ ìlú tóbi tó yẹn wọn léegun kéwù léegun wọn àkọ́kọ́ lóró bẹ̀ ọmọ òpó rọṣọ òpó gbàjá yànbí lólu ọmọ àlérí kú pogun Ìlọrin Àfọ̀njá ooo ẹnu dùn jù yọ ẹ̀yin lọ́mọ adìyẹ yógún adìyẹ pogun mọ́rílé wá sọ pẹ́ẹ́dìyẹ òpó ọmọdé wọ́n gbẹ́dìyẹ tàwọn ra wo àwọn yẹn méjì ó pa kan kó tó pa kan yókù wọn tẹ pẹpẹ wọ́n gbáwó tàwọn rọ̀bọ èlọ̀bọ ńlọsọ wọ́n gbọ́bọ tàwọn rajá èlàjà ń jẹmí ọgbẹ́já tàwọn ọ̀rọ̀ yún lẹ́rú tán wọ́n ní kọ́yìn ọwọ́ agúnyán ọyún sọ pé òun ò mọ kó yán gún wọ́n ní kọ́yìn ọwọ́ àròkà ọyún sọ pé òun ò mọ kàárò ọ̀rọ̀ ní bàbá yín sọ sọ́yìn lọ́jọ́ sí tẹ̀bí nínú òrò tó ń sàn láṣẹ sọ pé ara Ìlọrin èrò Ìlọrin ọba àlú Ìlọrin ọmọ ìlú Ìlọrin bẹ́ẹ̀ dọ́yìn ẹ̀bù mú bẹ́ẹ̀ dọ́yìn ẹ̀bù wẹ̀ tó dárú bàbá yín lódòdó nígbà àgèdè Ìlọrin Àfọ̀njá ẹnu dùjú ọ̀sẹ̀ ẹ̀ túnde ẹ má ṣe gbàgbé Tosma TV ní ẹ máa wò ní ẹ láìkì kẹ sọ̀scribe sí ìbílẹ̀ ọ̀jọ̀gbọ́n lèmi jẹ́ Ibma Chance ní kẹ fọ́lọ̀ ní Instagram Alábí Adéhọ̀mọ́ òṣèkọ̀ àrọ̀ pààrọ̀ gbẹ́sẹ̀ sókè gbẹ́sẹ̀ gbé bọ́ọ̀dì sókè.